Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la fi wà. Ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ bá ti láǹfààní láti máa wò mí. Láti iléeṣẹ́ Ìkòkò Àṣà TV, èmi ọmọ yín ọ̀rẹ́ yín Òkunlọ́lá Àmọ̀wó. Èmi náà ni mo ti wà níkàlẹ̀ lórí ètò wa tí a máa ń ṣe lọ́jọ́ mẹ́jọ ọjọ́ ajé ní gbogbo ọjọ́ Monday tá a pè ní òwe lẹṣin ọ̀rọ̀. Níbi tí a ti máa ń gbé òwe Yorùbá kan yẹ̀wò. Kí ni òwe? A sọ òwe, a ó parí rẹ̀, a ó sì sọ ìtumọ̀ òwe yìí. Lónìí, òwe wo la yẹ̀wò? Òwe náà sọ pé àbá ní dòótọ́, àbá ní dòótọ́. Kí làbá? Àbá ní ìmọ̀ràn tí a gbà, àbá ní ète kan tí a gbé kalẹ̀ lórí nǹkan kan tí a fẹ́ ṣe. Tí a bá wò lónìí, gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá àbá ni wọ́n fi bẹ̀rẹ̀ rẹ̀. Àbá mà ṣe nǹkan yìí báyìí, àbá mà ṣe báyìí, ni ló fi di ńlá mọ́ wọn lọ́wọ́. Bí èèyàn fẹ́ jọba ìlú, àbá náà wọ́n kọ́kọ́ dà. Èmi dábàá lámọrin, èmi dábàá tàmẹ̀dò. Ṣùgbọ́n tí èèyàn ò bá dábàá, nígbà èèyàn bá dábàá léèyàn ó gbé gbèsè tó àbá rẹ̀ tó dá. Bí èèyàn ó fẹ́ yàwó, àbá léèyàn ó kọ́ dá. Mo sì ń gbà lérò pé ó yẹ kí n fẹ́ ọmọ yìí. Mo sì ń gbà lérò wípé ó yẹ kí n lọ ìlú èbó. Mo ń gbà lérò wípé ó yẹ kí n kàwé sí i. Mo ń gbà lérò wípé ó yẹ kí n kọ́lé. Mo ń gbà lérò wípé ó yẹ kí n rọkọ̀. Àbá onídòótọ́. Nígbà tí èèyàn bá dábàá tó ṣiṣẹ́ tọ́, ní làbá yìí ó di òótọ́. Kí wá ní ìparí òwe yìí? Kí ni Yorùbá gbà lérò tí wọ́n fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé àbá ní dòótọ́, tí wọ́n ó bá parí ẹ̀ wọ́n á ní ọjọ́ ni èjì á lè dá. Àbá ní dòótọ́, ọjọ́ ni kì í jẹ́ ká lè dá. Ìyẹn ni pé téèyàn bá ti ń ṣojo tí ò lè dábàá, àbá ò lè dòótọ́. Kò sá nígbà tí ò ti dábàá kò lè dòótọ́. Ṣùgbọ́n àbá tá a bá dá, àbá ò ní di òótọ́. Pé bí eré lẹ́rìn lámọ̀ sí gbàmọ̀ràn pé a ṣe nǹkan yìí. Olódùmarè sì sọ di bẹ́ẹ̀, ó sì fàṣẹ sí fún wa. Àbá ní dòótọ́, ọjọ́ ni òjì á lè dá. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà tẹ́ ń gbọ́ mi lónìí, ẹ jẹ́ á fi sọ́wọ́ o. Káwa náà má bàa fi jẹun, ẹ jẹ́ á máa rántí pé àbá ní dòótọ́, ọjọ́ ni kì í jẹ́ á lè dá. Èrò rere tẹ́yin náà ní lọ́kàn o. Àbá tẹ́ ẹ ní nì, ẹ má bẹ̀rù, ẹ gbégbèsè lórí àbá yín, kábà yín ó sì dòótọ́. Mo gbà ládùúrà pé bá a ti ń lọ lórí àjò ọ̀sẹ̀ yìí, gbogbo àbá rere tẹ́nì kọ̀ọ̀kan wá ní yóò di òótọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìpàdé mi àti yín lọ́jọ́ mẹ́jọ lórí ètò òwe lẹṣin ọ̀rọ̀ láti iléeṣẹ́ Ìkòkò Àṣà TV. Ó di wọ̀ bí ọjọ́rọ̀, ó dàbọ̀.